lórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún dáadáa fídíò tó ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa play fún nínú fídíò tẹ́ ìwọlẹ̀ ẹgbẹ́ mi yẹn ni ló máa jáde tó faraya tó tún pẹ́ẹ́pẹ́ àṣírí àwọn àṣírí wọlé ni yìí tú gbogbo ẹlẹ́mọ́ náfààní láti jẹ gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni tó bá gbogbo àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń da nǹkan ni ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ní màjẹ́ wàfàní content ní ìgbàkúgbà lórí òkú tó bá fi lè tẹ̀lé màfi ṣọgbọ́n ìmọ̀ àti oyè gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ ìta máa play fún yín fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. àṣírí ti tú o àṣírí ti tú o mo ti fi wọn pa o ṣé mo sọ fún yín pé géèmù yẹn yé wa ó yé wa jura wa lọ ṣé mo sọ fún géèmù yẹn yé wa jura wa lọ ṣé mo sọ fún yé wa jura wa lọ fóònù mi làwọn fóònù tó jábọ̀ yẹn fílẹ̀ òun digi ìyá pé ó yé wa jura wa lọ èmi tí mo sọ fún yín sìn náà sílẹ̀ mẹ́rin èmi tí mo sọ fún àwọn rè èmi tí mo sọ fún yín pé àníṣe Arale mi òun ló ń fún wọn ní gbogbo information Arale mi ló ń fún wọn ní gbogbo information ṣé ti rí pé mo ti fi wọn pa ń sìn mo ti fi wọn pa èmi tí mo sọ pé àníṣe bí kulé ò bá pààyàn tó dé ò lè pààyàn kírè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọkùnrin wípé èèyàn ń gbé o fẹ́ èèyàn lóbìnrin ò ní kó má ro kúrú ẹ̀ kọ́lọ́hún ṣàṣàánú àwọn ọkùnrin ni kí ni mo sọ fún yín mo sọ pé dọ́tọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ pẹ̀lú ńgbà tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú P&P láti January mo ní pé Arale mi ni wọ́n ń lò mo ní Arale mi ni wọ́n ń lò ṣe ti rí bí mo ṣe ń ṣe prógámù lọ́wọ́ tó ń sìn tí mo gbà mí lọ́wọ́ mo rí pé wèrè ti fò jáde Ìrọ̀lábí ó ń pa fòó nínú rọ́ ó ń pa fòó nínú rọ́ ó ti fò bọ́ta ọlọ́run wá mú wọn Arale mi padà jáde lórí prógrámù ẹ̀ kò yà yín lẹ́nu kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún yín kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún yín ṣé wá níbi tí òun wá gọ̀ sí ni pé ó lérò pé wọ́n nífẹ̀ẹ́ òun ni kò mọ̀ kán fẹ́ bà tòun jẹ́ ni àní mi ń sọ fún yín pé ẹ wọnú ara yín jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀rún èèrà yín ò lè gbé ṣúgà ẹgbẹ̀rún èèrà yín kò lè gbé ṣúgà ṣóyè yín ẹ tún lọ mobilize jù bẹ́ẹ̀ lọ ẹ ní nǹkan kan tẹ́ lè ṣe fọ́mọ Adébáre ṣé tí ní ọ̀dọ̀ ajé wá já yín ẹ jẹ́ ń já yín sí nǹkan kan tí ò yé wọn ẹ jẹ́ ń já yín sí nǹkan tí ò yé wọn ṣóyè yín ṣé tí rí ìwọ̀n tí wọ́n Arale mi lọ fún wọn ní information tí Arale mi fún wọn ẹ mọ̀ kí mo sọ fún yín wípé àwọn ni wọ́n ní pé kó lọ withdraw kó lè bà gbogbo ọ̀rọ̀ ìwé mi àtàwọn ọmọ mi jẹ́ tẹ́ bá lọ wo ohun tí Ìrọ̀lábí ń sọ lánàá Ìrọ̀lábí ó ń pa fòó nínú rọ́ arúgbó boys ẹ̀rí pé fún ara ẹ̀ ó padà sọ jáde lórí àwọn ẹ̀ ó wá control rẹ̀ pé àwọn làwọn ní kó lọ withdraw ṣẹwádìí kan tí ò yé wọn tó pọ̀ jù tó yé wọn lọ ní wípé ṣẹ́ni lamẹ́ríkà yìí God bless America God bless America God bless America ṣẹ́ni lamẹ́ríkà yìí tí wọ́n bá díẹ̀ níbì kan wọ́n lọ tú ẹ̀ ń bò mí Amẹ́ríkà tó bá díẹ̀ níbì kan wọ́n tú ẹ̀ ń bò mí Amẹ́ríkà ti mọ̀ wípé nípa ọ̀rọ̀ òwe yìí àwọn kan máa ń fi àwọn kan ṣe ẹrú lórí ẹ̀ àwọn kan máa ń fi àwọn kan ṣe ẹrú àwọn kan dẹ̀ máa ń gbèrò aburú lórí ọ̀rọ̀ òwe yìí ló fi já sí pé ó ní àwọn òfin kọ̀ọ̀kan tó já sí wípé ẹni tí ò bá pass through gbogbo táwa pass through kò lè mọ fún yẹn ṣóyè yín so that tí èèyàn bá gbàgbé l'Amẹ́ríkà tí ẹni tó ń ṣèwé fún ẹ bá ti fẹ́ sọ ẹ́ di ẹrú àǹfààní wà láti sọ fún ìjọba pé ẹni ìfẹ́ sọ mí di ẹrú pẹ̀lú àwọn ẹ̀rí mi ò ṣe mọ́ ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ìwé táwọn ń parí pé ọdún méjì ló wà lọ́wọ́ ẹ̀ ọdún méjì ni ọdún mẹ́ta ni ọ̀rọ̀ mi ò yé wọn ó dàrú mọ́ wọn lójú ṣé wọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ deportation ni wọ́n ń sọ deportation ìyẹn náà ti dàrú mọ́ wọn lọ́wọ́ ṣé wá rí nǹkan tí mo wá fẹ́ já wọn sí tí ò yé wọn ni wípé ọjọ́ tẹ́ ti rán ipe kó lọ withdraw ara ẹ̀ kúrò lórí ọ̀rọ̀ ìwé mi ọjọ́ tẹ́ ti rán yẹn ọjọ́ yẹn ló ti ní access sí ìwé mi gbẹ̀yìn
the last update tó máa fún òun náà ni ó sọ fún yín yẹn wípé òun ti withdraw o. Wọ́n dẹ̀ fún ní acknowledge paper pé ó ti withdraw o. Ṣé tí nǹkan tí ò yé yín ni pé bóun ṣe withdraw yẹn ó withdraw lórí tiẹ̀ ni. Àǹfààní míì wà tí Amẹ́ríkà fún irú ẹni tó bá ń ṣèwé lọ́wọ́ bẹ̀ pé o tún lè gbé gbà báyìí. Ìyẹn lọ́lọ́run ní kí àwa gbé gbà. Ṣé wá rí ìyẹn kò lè ní access sí láéláé, kò lè ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, kò lè mọ̀ nǹkan kan nípa ẹ̀. Àìlè mọ̀ nǹkan kan nípa ẹ̀ ló yẹ kó máa lọ pè lánàá. Ló ti ń pè wọ́n pé ẹ̀sà mọ̀ pé ẹ̀yin ni o, ẹ̀yin lẹ ràn lọ́wọ́ o, ẹ̀yin lẹ ràn lọ́wọ́ o. Ó tún lọ pé obìnrin kan bá mi bèrè lọ́wọ́ wọn, ṣáwọn ni wọ́n ràn lọ́wọ́. Kò lè yé mọ́. Kò lè yé mọ́. Àníṣe kò lè yé mọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, mo rí pé ó ń parọ́ pásítọ̀tù òun tí wà lọ́wọ́ òun, mi ìná gba pásítọ̀tù lọ́wọ́ ẹ̀. Ọ̀n lè gba pásítọ̀tù Nàìjíríà, ọ̀n lè gba pásítọ̀tù Amẹ́ríkà ní Nàìjíríà. Kò sí ẹ̀ṣẹ̀ tíyàn lè ṣe Nàìjíríà, wọn ò lè gba pásítọ̀tù Amẹ́ríkà lọ́wọ́ ẹ ní Nàìjíríà. Ṣùgbọ́n kéèsì tó ń ṣe lọ́wọ́ wọn bí ìyá ẹ̀dá ò lè kó Nàìjíríà. Mo challenge ẹ. Kéèsì tó ń ṣe lọ́wọ́ tó bá kúrò Nàìjíríà, aṣọ tí ẹ ti dáràn. Mi ò fẹ́ gbé àwọn èèyàn débẹ̀ ni. Kéèsì àwọn ẹrù mi tó lọ jí, ẹrù mi tí wọ́n tiẹ̀ tó lọ jí, tí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà, òòrùn bí ẹ̀dá ò lè kúrò Nàìjíríà, ó lọ́nà gàmúṣòro Nàìjíríà ni. Wọ́n tiẹ̀ pa ni. Pásítọ̀tù Amẹ́ríkà tó fi wọ̀n wàhálà tiẹ̀ nìyẹn. Ṣé yẹ tó bá tó bẹ̀ kó Nàìjíríà máa bọ̀ l'Amẹ́ríkà, kéèsì mi tún dúró dè l'Amẹ́ríkà. Ṣebí oníkéèsì tó títajọ́ ń ṣe lọ́wọ́ l'Amẹ́ríkà, kí ló tó àpíà máa bọ̀ l'Amẹ́ríkà. Bó kó Nàìjíríà bá mẹ́rin lẹ́kà, wàá mọ̀ pé wọ́n ti tì ẹ́ pa. Tó yẹ ẹ̀yin náà ti wá rí sí pé Arale mi gangan ló wà lábẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Èmi tí mo sọ pé pretender ni, ṣé tí kulé ò bá pani tòde ò lè pani. Gbogbo tẹ́yìn ní lórí social media yẹn, ẹ̀yin náà ti pé olórí burúkú obìnrin ló wà lábẹ́. But Ọlọ́run ti ń dájọ́ fún o. Ṣé yé yín? Ó fún ara ẹ̀ lọ́nà gàmúṣòro Nàìjíríà. Ó wá ń parọ́ fún wọn pé òun lòun lẹ́rù tóun lọ kó. Wọ́n ní wọ́n ló nẹ́rù. Mú rìsíìtì tó fi rà wá. Ó rí rìsíìtì mú wá. Okay, tó wá sọ pé ìwọ ló ní, bóyá o sẹ́ndì owó sàkáǹtì Okanlomo ni. Ipe kó lọ bẹ́ẹ̀ rà. Print bank transaction láàrin ìwọ àti Okanlomo. Ipe bóyá o sẹ́ndì owó sí. Mo sọ kíníkan fún ẹnìkan láàárọ̀ yìí. Ó máa difficult láti believe pé tọ́kọ àtìyàwó bá ń fẹ́ra wọn. Ṣé nǹkan ó possible kan máa ṣe transaction owó láàrin ara wọn. Èmi wá sọ fẹ́nìkan pé àná ọmọbìnrin tá à ń sọ yìí, ẹni kó lọ mú transaction tó send sí mi rí láyé, mo fi gbogbo ẹnu sọ, mo dẹ̀ búra wípé 1,000 naira ò jáde láàkáǹtì ẹ̀ sáàkáǹtì mi rí láyé. 1,000 naira kò transfer láàkáǹtì ẹ̀ sáàkáǹtì mi rí. Èmi dẹ̀ lè print millions tí mo ti send sáàkáǹtì ẹ̀ pé mò ń fún ìyàwó mi lówó oúnjẹ. Kódà mo ní fídíò kan bí báyìí, mi ò fẹ́ lo fídíò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, máa padà wá lo fídíò yẹn jọ Friday lágbára Ọlọ́run, tó máa padà tí program jọ Friday. Rí ibi tó ti ń béèrè owó oúnjẹ, tó ti máa ń béèrè owó oúnjẹ tó bá wà Nàìjíríà nínú ilé mi, pé kò sówó oúnjẹ, kò sí kan tóun máa jẹ mọ́, kò sí kerosene, kò sí gáàsì nínú stóòfù mọ́. Èmi ni ẹni tó pẹ̀lẹ́ ní citizen of America, tó yẹ pé tó bá wà Nàìjíríà á tún máa béèrè owó oúnjẹ lọ́wọ́ èmi tí mo wà l'Amẹ́ríkà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run fi mí sáàyè ọkọ, mo dẹ̀ ń ṣe bí ọkọ. Àyàfìgbà tó padà lọ darapọ̀ mọ́ àwọn olórí burúkú tí wọ́n bá yí ẹ̀jẹ̀. Ẹni tó pẹ̀lẹ́ ní citizen of America, ó wà Nàìjíríà, mi ìfẹ́ máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Nàìjíríà, torí tí bá sọ wọ́n máa fún ní damage control. Wọ́n á bá pàṣẹ ẹ̀, mi ò ní sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n kíní kan tí mo mọ̀ ní wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. And then mo dẹ̀ believe pé bí èèyàn bá náà fẹ́ dá ẹjọ́, ìjọba Amẹ́ríkà ò ní ṣe ẹjọ́ dá, ìjọba Nàìjíríà náà mọ̀ kàn wọ́n ní ṣe ẹjọ́ dá.
torí wípé tó bá já sí wípé ẹni tá à ń wí yìí lóòótọ́ bó ṣe ń parọ́ fún wọn òun ló ní ilé tí mò ń gbé l'Amẹ́ríkà, òun ló ń bá mi sanwó ilé tí mò ń gbé l'Amẹ́ríkà, òun ló ń bá mi gbọ́ bùkátà ní Amẹ́ríkà, kò jẹ́ kí wọ́n lè kúrò nílé l'Amẹ́ríkà. Odindi ẹni tó gbèwé Amẹ́ríkà lọ́wọ́ wọ́n lè jáde, wọ́n ní kó lọ kó ẹrù ẹ̀, wọ́n ní kó lọ kó ẹrù ẹ̀. Ó wá di ẹni jẹ́ pé láti ilé, ìwọ tó ti ń gbé ilé tó ń bùgà nínú ilé, ó wá lọ gba storage, storage ló wá di ibi tó ń kó ẹrù sí. Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n sìn ó ti padà gbójú jáde lórí péèjì Saheed Shittu, Irọ́lábí baba Ádámọ̀, ó ń pa fóò nínú rọ́. Ṣọ́tírí tabatakajọ máa tẹ̀lé ara bọ́bà tó bọ́mbà. Ókè, ó dáa, mo fẹ́ tẹ̀lé bọ́bà tó bọ́mbà lóṣù kan padà. Mo fẹ́ tẹ̀lé lóṣù kan padà bọ́bà tó bọ́mbà, kò ní ẹni tó bá sálà ní èmi àti ẹ kò ní jèrè. Mo fẹ́ tẹ̀lé padà lóṣù kan. Gbogbo ẹ̀yin tí mo sọ wípé mi ò fẹ́ ṣe mọ́, ẹ má bínú torí t'Ọlọ́run. Ẹ jẹ́ kí n tẹ̀lé lóṣù kan lóṣù ìdájọ́ wà ń bẹ̀ yìí. Oṣù kan péré ni màá fi tẹ̀lé ẹ, máa lè já gbogbo orú ẹ. Bó bá ti ń jáde, màá máa jáde fún ẹ. Ọlọ́run ṣe mo wà nínú holiday báyìí, school mi. Kí n tó wọlé school, màá jáde fún ẹ lóṣù kan padà. Now, àṣírí ti tún sí pé ó ti padà gbójúlá lórí péjì Saheed. Ipe gbogbo dọ́kúmẹ́ǹtì tó ń gbé jáde nípa mi àti gbogbo formation mi tó ń gbé jáde, ọwọ́ Arale mi ló ti ń jáde. Ọwọ́ Arale mi ló ti ń jáde. Kò wá sọ̀rọ̀ mọ́ o. Ìjọba ló máa bá jọmọ̀ kí kéèsì wà ní kóòtù already. Kéèsì ti wà ní kóòtù. Ó bá ṣáájú bẹ́ẹ̀ lọ wá fèsì kéèsì yẹn l'Amẹ́ríkà ń bí báyìí. Wà á tún fèsì ti Nàìjíríà. Mo ti rí. Wà á tún fèsì ti Nàìjíríà. Ọmọ dey play. Ó ti tiẹ̀ sínú tó wà nílẹ̀ yìí. The only power tó o ní ọ̀dẹ̀ ni ẹ́. The only power tó o ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé àjọ fáìlì gẹ́gẹ́ bí couple. A fáìlì as a couple ló ṣe ní access láti lè ní àwọn nǹkan kan lọ́wọ́ nípa mi. The more tó ti yọra ẹ kúrò ńbẹ̀ tó ti ní pé o ò ṣe mọ́, o ò ní access láti rí rẹ́kọ̀dù mi mọ́. Ihun tó dàrú mọ́ yín lójú nìyẹn tí ẹ mọ̀. O ò ní access láti rí rẹ́kọ̀dù mi mọ́, lọ bèèrè àwọn tó mọ òfin l'Amẹ́ríkà. Ibi tó rí dé, ibi tó mọ̀ dé, tó ti send pé o ò ṣe mọ́, ibẹ̀ ló máa rí dé. God bless America. America ò ní ṣe àbòsí láéláé. The only thing máa sọ fún ẹni pé okay o, eléyìí náà wọn ò ṣe mọ́, okay, gbàbò míì, túnṣe míì. Kódà wàláì mi ò ní pé mo ń ṣe ìyàwó, mi ì ṣe ìyàwó mọ́. Mo búra ó ti wèé pé mo fẹ́ ṣe ìyàwó mi, wàláì tàláì mi ò ní pé mo ń ṣe ìyàwó pẹ̀lú ẹlòmíì mọ́. Mi ò ní pé mo ń ṣe ìyàwó pẹ̀lú ẹlòmíì mọ́. Ìjọba Amẹ́ríkà mọ òdodo. Wèrè ní ọdún méjì ló wà lọ́wọ́ ẹ̀, ọdún méjì ní kíni. Wèrè ẹ bèrè lọ́wọ́ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀. 2019 ni mo ti ń travel. 2019 mo ti ń travel. 2019 December stroke 2020 ṣebí múra lèmi àti ẹjọ́ wà. Ṣebí múra lèmi àti ẹjọ́ wà 2019 stroke 2020 àgbà múra lọ sí Nàìjíríà nígbà yẹn lọ́hùn. So èmi tí mo ti wá ń travel 2019 20, 21, 22, 23, 24, 25, 6 years. Gbèrè pariwo 2 years kò lè yé mọ́, kò yé. Because nǹkan tí ò fi yé ni wípé ẹni tó fún ní ìwé kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ ẹni yẹn ọ̀fẹ́ ni wọ́n fún, wọ́n mú lọ bá Nàìjíríà ńgbà yẹn ni. Wọ́n mú lọ bá ní Nàìjíríà ńgbà yẹn so that kò mọ nǹkan táwọn èèyàn máa ń pass through kíyàn tó níwèé. Mi ò dẹ̀ fẹ́ ní arẹ́njí. Afẹ́ra wa ní ṣùlọ́kà ni, àmọ́ torí pé ó fẹ́ máa lò mí, ó fẹ́ máa control mi, ó fẹ́ máa supersede mi nínú ilé gẹ́gẹ́ bí ọkọ. Tèmi dẹ̀ jẹ́ kó mọ̀ wípé nílé ti wá o, ọkọ ló ń pàṣẹ o. O ò lè pàṣẹ lé mi lórí number 1. Number 2, àwọn ìwà kan wà lọ́wọ́ ẹ tèmi ò lè fara mọ́. O ò lè máa wà nínú ilé mi kó máa mu ọtí. Àwọn ọmọ mi tí mò ń train, mi fẹ́ kí wọ́n mọ̀ pé obìnrin kan mu ọtí kó má lọ bá yé àwọn ọmọ mi jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, pati, gbogbo gbèsè ayé ò mọ̀jú pati lọ. Wọ́n wá dé pati wà máa mu ọtí, gbogbo eléyìí mi ò nífẹ̀ẹ́ sí. Ìyẹn ló fa sábàbí tí mo fi ṣe o. Ẹlẹ́ẹ̀kẹrin wá ní wípé ó wá sọ fún mi pé àwọn ọmọ tèmi bí o, wọn ò gbúdọ̀ máa bá àwọn ìyá wọn sọ̀rọ̀ mọ́. Kí ló dé? Ó fẹ́ dọlọ́run ni.
ṣé o ṣèwé fún àwọn ọmọ yẹn ni ọmọ tí o ṣèwé fún tó wá sọ fún pé kó má bá àwọn ìyá wọn sọ̀rọ̀ kí ló dé èmi àti ẹlẹ́fẹ́ ra wa náà tó bá ní pé kí n má fi àwọn ìyá wọn padà torí condition America mo gbọ́ sí ẹlẹ́nu wọ́n àti wọn kà má bá àwọn ìyá wọn sọ̀rọ̀ gbogbo eléyìí ni mo kọ̀ fún ló wá fi lọ torí ẹ̀ lọ darapọ̀ mọ́ àwọn olórí burúkú pé àwọn fẹ́ jọba ayé mi jẹ́ Ọlọ́run ti dójú tì yàn ọ́bì ẹni tíjọba Amẹ́ríkà tí wọ́n bá dìpọ́ọ̀tù wọn ò bíra kó wọ Amẹ́ríkà mọ́ number one ẹni tíjọba Amẹ́ríkà bá dìpọ́ọ̀tù wọ́n máa gba driver license yẹ wọ́n máa gba driving license yẹ ṣóyè yín I'm still driving kò ní sá lọ èmi ajáde kò ní sá lọ ìdákẹ́dákẹ́ èmi ajáde kò ní sá lọ èmi ajáde kò ní sá lọ tí kò wá ti ń kẹ́ẹ̀kẹ́ ògbúdọ̀ ké mọ́ mo máa tẹ̀lé bọ́bá tó bá bá sìn Saidi tó bá sá fún mi ó máa ṣòfò tọmọtọmọ Saidi Shittu tó bá sá fún mi ó máa ṣòfò àti wo lè olórí burúkú obìnrin yẹn màá gbẹ̀mí yín gbóná màá mọ̀ pé kéré sí mi àti wèrè obìnrin tí ò ń lò yẹn màá gbẹ̀mí yín gbóná kò ní dá fún yín òun kọ́ mọ̀ pé mi yín ò gbé mi ẹ̀yin bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ́lẹ̀ tẹ̀lé mi gbé mi ni ó dáa mo fẹ́ tẹ̀lé yín padà lóṣù kan kò ní dábí yàrá ìyá yín ó dáa kó wé mo fẹ́ tẹ̀lé yín kò ní dábí yàrá ìyá ẹ̀ Saidi Shittu tó o bá sá fún mi ò ní ṣoríire bó bá jáde lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ màmá jáde pẹ̀lú ẹ̀sìn ó dáa mo fẹ́ tẹ̀lé padà ẹ̀mí ò gbé mi ẹ̀mí yóò gbé mi àkọ́kọ́ lè gbá research tó mi number 2 ń sòótọ́ ọ̀rọ̀ tó mi number 3 ní evidence tó mi tẹ́lẹ̀ ọmọbìnrin yẹn evidence ni màá fi ba tiẹ̀ jẹ́ ní court of law ṣé wọ́n ti parọ́ fún yín ni màá gbẹ̀mí gbogbo yín gbóná màá gbé ẹ̀mí yín gbóná ẹ̀yin mọ̀ kankan so that ihun tó ń gbé kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó mọ̀ dé ni ẹ̀dá tó náwó báyìí tó ní ká máa kọjá ibi tọ́wọ́ ẹ̀ bá gùn mọ́ ni ibi tí ọwọ́ ẹ̀ bá gùn mọ́ ni l'Amẹ́ríkà yìí Ọlọ́run nìkan ni o lẹ́yìn Ọlọ́run náà ni o lẹ́yìn Ọlọ́run náà ni o àmọ́ èmi ò gbé àdàbí tó bá já sí pé ìwé tó wà lọ́wọ́ òun náà ṣó mú wá látọ̀run ni ṣe bí èèyàn kan ló fún òun náà ẹni tó fún sí ó ti kú ẹni tó fún òun náà ń wè bó ṣe fìtínú ẹni yẹn náà nìyẹn títí tẹ́ni yẹn fi kú béje fìtínú ẹni yẹn tẹ́ni yẹn fi kú nìyẹn torí pé ẹni yẹn ó gbìyànjú náà fún ẹ ó wá rí pé Ọlọ́run ò ṣe àmì ẹni yẹn wá lọ téèsì ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ ẹ̀ bí ọ̀rẹ́ ẹ̀ wá lóyún fún ẹni yẹn bó ṣe fìtínú ẹni yẹn títí tẹ́ni yẹn fi kú nìyẹn lẹ́yìn ìgbà tẹ́ni yẹn kú àyìmọ́yé ọkùnrin tó ti fẹ́ ọkùnrin mélòó ló sáré IVF fún ẹ wàhálà ìmọ̀re obìnrin yìí mo rí wèrè tó ń sọ ń sìn pé Ọlọ́run o wọ́n la pé ajá ọmọbìnrin yìí o Ọlọ́run bá wa fún lọ́mọ èmi mò ń ṣe ọmọ ni ṣé èmi mò ń ṣe ọmọ ni ṣèbí oyún tó lóyún bẹ́ta ṣe bẹ́ẹ̀ yìí náà lè ba tiẹ̀ jẹ́ yìí náà lè blọ́ọ̀gì ẹ̀ tí oyún fi wálẹ̀ lára ẹ̀ according to her tó sọ fún mi o oyún wálẹ̀ lára òun torí mi ò dékun ẹ̀ tèmi ni wípé mo náwó mo ṣe IVF ó dẹ̀ sọ fún mi pé ó ti succeed ó dẹ̀ padà sọ fún mi pé oyún ti wálẹ̀ níjọ́ tó di fídíò Yahya Gambari àwọn ọkùnrin tí ó fẹ́ kó tó fẹ́ èmi kílẹ̀ táwọn yẹn ò sáré IVF fún èmi ni mo sáré IVF mo lè ṣe IVF lẹ́ẹ̀mẹ́fà fún receipt ẹ̀ wà lọ́wọ́ mi a máa jọ lò ní kóòtù because tó bá ń parọ́ pé òun lòun ṣe IVF ó máa gbé transaction jáde nínú àkáǹtì ẹ̀ ìjọ tó sẹ́ǹdì owó sí dókítà ó máa gbé jáde èmi dẹ̀ ti lọ print gbogbo transaction tèmi fi ń sẹ́ǹdì owó IVF fún dókítà ẹjọ́ nítorí tọ́ Ọlọ́run tó bá pè yàn ti ẹ̀fẹ́ wá dọ́gbọ́n sí ìwé ọ̀hún l'Amẹ́ríkà náà ni ṣówó tí mo ti ná lórí IVF ò ti jowó òwe lọ tòun ti bẹ́ẹ̀ náà ó wá tún ní pé dandan òun fẹ́ bàtà ọ̀tá mi jẹ́ Ọlọ́run ti dójú tì yín o gbogbo tí ẹ̀rọ ò rí bẹ́ẹ̀ o ibi tó rí mọ́ ibẹ̀ náà pè lólúfi mọ́ ó dà tí ó bá mọ̀ pé òun tí ń rí kí ló tó lọ tún ó ṣe ń pè àwọn tó ń pè lánàá
mi ìfẹ́ dárúkọ ẹni tó pè lánàá kí ló tó fi pẹ̀ jẹ́bẹ́ ni ẹ fún lésì pé wáìtì wọn máa béèrè lọ́wọ́ òun nígbà tẹ́ ń parọ́ ọmọ pé wọ́n deport ẹ lórí social media kò ní defend rẹ̀ ó wá ń sẹ́ni fídíò wèrè kan kiri pé ìgbà tó ń wà lọ́sítà ṣé ìgbà tó wà lọ́sítà yẹn ṣé mo parọ́ mọ́ ẹni ṣé mo parọ́ nǹkan tó sọ mọ́ ẹni wọn ò ní kíyàn má sọ̀rọ̀ nípa àyàn tó bá ti ní ẹ̀rí lọ́wọ́ ó gbúdọ̀ parọ́ ni ṣé mo parọ́ mọ́ ẹni ṣé bọ́ọ̀lù tó pé ìbẹ́ta wà nínú ẹ ó dẹ̀ tún yá ọ ní pé kò sí ìbẹ́ta nínú ẹ mọ́ ìwọ dẹ̀ ló sọ fún mi pé wọ́n ní kó má parọ́ ìgbà tó dákú ìwọ dẹ̀ ló sọ pé wọ́n ní kó má bà tèèyàn jẹ́ ó dẹ̀ ti ń gbìyànjú àti bà tèèyàn jẹ́ tí ẹ dẹ̀ ló máa padà bàjẹ́ sórí wọn tó wà nílẹ̀ yìí yẹ ló dé padà nẹ́tíwọ́ọ̀kì ní má bínú o ẹ̀bùn onírìn mo wà ṣé tí tọ́lọ̀ dé dúró báyìí ihun tí ọ̀tá bá ṣe fún yàn nígbà míì èèyàn lè má ríro àmọ́ ohun tí ọ̀rẹ́ bá ṣe fún yàn ó máa ń dùnyàn ju ohun tọ́ta bá ṣe fún yàn lọ torí pé gbogbo ayé ti mọ̀ pé ọ̀tá ò ro ire ròyàn tẹ́lẹ̀ ọ̀tá kì í ro ire ròyàn ṣùgbọ́n ewu ní tọ̀rẹ́ tí a jọ ń ṣe tá a jọ ń sùn tá a jọ ń jí ló fi já sí pé gbogbo ọ̀rọ̀ tá à ń fà yìí inú ẹni tí mi ò ní bá ṣe mọ́ láyé tí kò sí ẹni tó lè bá mi sọ láyé ni Fúlàní wà àwọn tó yẹ kó bá wa parí ìjà wọ́n pè mí tí pé mi jẹ́ kó rọrùn wá mi ní bá Fúlàní ṣe mọ́ torí pé bí mo ṣe fi inú kan bá Fúlàní ṣe tó Fúlàní wà ní ẹni tó kọ́kọ́ betray mi kó tó wá kan umu tó wà ní Ìbàdàn pẹ̀lú mo ṣe lonú kan fún ẹ pẹ̀lú nítorí gbogbo wọn ni mo ṣe ń torí ẹ̀ defend gbogbo wọn tó bá gbàbọ̀dé fún mi bọ̀ tí gbogbo yẹn wá kéré o a pàdé lórí mídíà náà ni ṣùgbọ́n kí ni tẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà tí mo tọrọ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ tí mo tún ṣe passport fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà passport tó wà lọ́wọ́ bàbá ẹ̀ títí di ìsìn èmi ni mo ṣe passport yẹn fún bàbá ẹ̀ pé kí bàbá ẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà pé mo fẹ́ tọrọ ẹ̀ ní ṣùlọ́kà ẹni tí mo wá fẹ́ ní ṣùlọ́kà tí mo wá ṣe ìyàwó fún tó padà tún wá gbàbọ̀dè fún mi tó wá tún wá ń ru aburú sí mi so that ẹni tí yàn wá fẹ́ ní ṣùlọ́kà tó tún wá ń gbèrò aburú síyàn wà láì máa forí ara ẹ̀ gbé ni o mo ní sọ fún yín pé ẹ má wọrí ọlọ́gbọ́n ló ń tayò ọlọ́gbọ́n lẹ̀ ń bá ẹ má bínú nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o sódà mo sọ pé kò lè yé yín ọlọ́gbọ́n lẹ̀ ń bá tayò ẹ rí wípé mo ti máa ń sọ fún yín tipẹ́ pé àṣẹ ló máa ṣe wọ́n ráré nẹ́tíwọ̀kì ojú ọ̀nà ni o nẹ́tíwọ̀kì ni mo ti máa ń sọ fún yín pé àṣẹ ló máa ṣe wọ́n ráré ṣẹ́tí irun tó wà nílẹ̀ yìí mo ti ń sọ fún yín tipẹ́ ṣẹ́tí rí ọmọ tó ń pè rẹ̀ ní wèrè Irọ́lábí yẹn ó bìrì pé òun ní orientation mo dẹ̀ kọ́ orientation yẹn ó kéré ó lò gan sí orientation sa network ni ẹ má bínú so that orientation ẹ kéré sí tiwa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pé màjèsí ni yín màjèsí ẹ mọ bó ṣe ń lọ ní street tẹ lọ ń dá sí ẹ̀yin ilẹ̀ máa lárí mọ́ China ti ní sìn pé mo ti jẹ́ kí gbogbo ayé mọ̀ sí ẹ̀sìn kan ló gbé dání búlì ló gbé dání so ìwọ náà tó wá mọ̀ pé ó fẹ́ dá sí lọ mọ̀ wípé nínú búlì nínú fracas wọ́n máa bá ti yá ẹ jẹ́ máa bá ti bàbá ẹ jẹ́ máa bá tàwọn ọmọ ẹ jẹ́ wọ́n máa bá tàwọn fámìlì ẹ jẹ́ so that ó dẹ̀ máa lọ ilé ẹjọ́ wọ́n tí wọ́n máa dá sí jẹ́ kó rí ẹ pé ṣóyè yín jẹ́ kó rí ẹ pé ló já pé èyí tó lọ ganu sí tó ìgara ṣíkìn tó ganu sí ìyẹn ó ti larí mọ nìyẹn ìyẹn náà ó máa fìlì ẹ̀ so that nísìnyí o gbogbo pé kèmí ìtẹ̀lẹ̀ fún ẹlẹ́sìn tí mo sọ fáwọn èèyàn yẹn ó dáa mo fẹ́ máa tẹ̀lé yín bọ́bà tó bọ́mbà torí pé mo ti padà rí nǹkan tí mò ń fẹ́ gan pé àníṣe olórí burúkú Arale mi gan ló ń taṣẹ́ mi síta mo sọ láti January tí mo ti sọ láti January pé àníṣe àjọkẹ́ ni wọ́n lò láti fi ẹ́ńtà Arale mi ló ń gbé gbogbo àwọn voice yẹn jáde so gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ believe tẹ́lẹ̀ pé Arale mi ló ń gbé jáde ṣẹ́ ti believe ń sìn mo ti screen record gbogbo fídíò yẹn bóyá ń ṣe bóyá ń play fídíò tó fi pálí ẹ̀rùn mo ti screen record ẹ̀ wọn bá delete mo ti ní lọ́wọ́ gbogbo wọn tí wọn believe tó máa ń parọ́ fún wọn pé òun kọ́ lòun send voice òun kọ́ pnp yẹn náà máa sọ pé àjọ ń lo fóònù tàlẹ́jọ́ ń lò
tẹ́ bá jọ ń lo fóònù mi ṣé ẹ mọ ẹrù tó wà lórí fóònù mi ẹ ṣe kóhun tó wà bẹ́ẹ̀ jáde ó jẹ́ pé voice Kudi ọ̀rọ̀ voice Arale mi nìkan lẹ́wà náà ń kó jáde ẹ máa dúró ẹrù tó wà lórí fóònù yìí ṣé ẹ máa dúró ẹrù tó wà lórí fóònù yìí gbogbo àwọn fóònù tí mo ń lò títí kan tablet tí mo nílé àwọn ẹrù tó wà ń bẹ̀ tó bá dà sí ìgboro á laná ìgboro máa laná láwọn evidences tó wà lọ́wọ́ mi mo sọ pé Arale mi ló ń kó kinní ìjáde wa nígbà tí mo finá mọ́ wèrè láàrin ìjọ méjìlá mo finá mọ́ wèrè fò bọ́ta kò lè mú mọ́ra mọ́ kò lè pretend mọ́ wèrè fò bọ́ta wo tó bá yẹ wà tún ṣe fídíò ìdájọ́ ń bàbọ̀ yìí màá tí ẹ̀ jáde wá ṣe fídíò ṣùgbọ́n kan tí mo mọ̀ ní wípé irọ́ tó ń pa fún wọn pé nǹkan kan ò ṣẹlẹ̀ Nàìjíríà ó ní kéèsì Nàìjíríà ó ti ń ṣe kéèsì Nàìjíríà ẹrù mi tó lọ jí kó ó ti ń ṣe kéèsì ẹ̀ Nàìjíríà ó dẹ̀ lè bọ́ ń bẹ̀ ó lè bọ́ ń bẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Nàìjíríà tí mo wá pé kí n dáríjì ẹ̀ tẹ́lẹ̀ kí n fi ẹ́ lẹ̀ kí n lè fa ilé Ọlọ́run lọ́wọ́ àmọ́ pẹ̀lú tó ti ṣẹlẹ̀ yìí ọmọ wàá mọ̀ wípé ẹni tó gé géètì ilé mi tó mú dání tó gé géètì ilé mi ó ti convince pé lóòótọ́ lòun gé géètì ìwọ gan tún kọ́ mọ́ statement yẹn wà lọ́wọ́ mi ìwọ gan tún kọ́ mọ́ òpònú arìndì tí ò mẹjọ́ ṣe òpònú arìndì ìwọ gan kọ́ mọ́ statement pé ẹ máa gbọ́ arìndì o òun gan ó ní pé ìgbà tóun lọ sílé ẹ̀ òun wò pé tóun bá débẹ̀ torí pé Okanlomo burú ó lè kó àwọn boys jáde lòun ṣe háyà àwọn tout pé kí wọ́n tẹ̀lé òun lọ síbẹ̀ ṣùgbọ́n nínú àwọn tout yẹn àbúrò òun lẹni tó gé géètì yẹn o àbúrò òun yẹn ń ṣe wẹ́dà tó táwọn bá débẹ̀ àwọn lè má rí kí ìwọlé lòun ṣe ní ká àbúrò òun yẹn tẹ̀lé òun àbúrò òun yẹn ló wá gé géètì wèrè ó tún kọ́ mọ́ sẹ́tímẹ́ǹtì ó gé géètì ilé onílé ṣé wọ́n lónílé tó lọ gé géètì òpònú ọ̀dẹ̀ tí ò mẹjọ́ ṣe pẹ̀lú bóyá bá mi gbé tó ó jà ó mẹjọ́ ṣe èmi tẹ́ pé kesọ́lọ́jì ni mo rí ìdì mo kó ẹ bóyá ṣe kéèsì ò mẹjọ́ ṣe ọ̀dẹ̀ wèrè ó lọ sáàfù sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún rò mẹjọ́ ó ní gbogbo ẹrù tóun lọ kó yẹn òun lòun ní gbogbo ẹ̀ owó òun lòun fi ra gbogbo ẹ̀ irọ́ tó máa já ọ̀dẹ̀ ni ẹ wò mọ̀ pé tó bá níwọ̀ ló ní gbogbo ẹ̀ ní tó máa béèrè lọ́wọ́ ẹ náà ni pé kò mú rìsíìtì wá ṣé mọ̀ pé wọ́n máa béèrè rìsíìtì lọ́wọ́ ẹ wọ́n béèrè rìsíìtì lọ́wọ́ ẹ ń sìn ó wá ń ṣe kámi ó wá ń ṣe kámi ṣé bẹ́ẹ̀ mi mo ti kó rìsíìtì jáde ẹ pé orúkọ mi ló wà lórí ẹ ó dà mo tún fún ẹ ní third option third option tí mo tún fún ẹ ní wípé lọ print transaction wípé ìwọ ló send bóyá o send owó sí mi ni mo ṣe lórúkọ mi ṣe wà lórí rìsíìtì lọ print transaction kó send owó sí mi rí wá tó bá tún rí rìsíìtì ìyẹn náà print wọ́n á tún kẹ́rù wọ́n á gbà pé wọ́n ló ní ẹrù lóòótọ́ ó lè rí print ṣe bí irọ́ yẹn náà tún pa lamẹ́ríkà ọ̀dẹ̀ wọ́n tún tì ó tún lọ parọ́ fún wọn lamẹ́ríkà pé èmi gba $20,000 lọ́wọ́ òun ìwọ ní $20,000 sí ọjọ́ tó ti wà lamẹ́ríkà orí $20,000 sí ẹgbọ́n wèrè tún ponú ẹni pé wọ́n gbé péjì kan jáde news kan jáde wípé Okanlomo gba $20,000 lọ́wọ́ Arale mi wípé ìjọba Amẹ́ríkà ní pé tèmi bá ti dáwó yẹn padà kémi máa lọ Nàìjíríà mo ní àwọn èèyàn tí ń parọ́ tó tó yìí ẹ jẹ́ wá sọ ohun tó ṣẹlẹ̀ fún yín lóòótọ́ ló lọ parọ́ nílé ẹjọ́ nígbà tí a gbé ẹjọ́ wọlé ẹjọ́ pé mi ò ṣe mọ́sẹ̀ ò lè wá pa mí a ní mi ò ṣe mọ́ wèrè bá parọ́ pé òun ò tí ì ṣetán o mo jẹun lówó àti bí wọ́n lọ ní kò ti sú ẹ mo ní mi ò fẹ́ ẹ mọ́ wèrè bá ní mo jẹun lówó wọ́n nílò ni mo jẹ́ ó ní $20,000 ó ní mo fi ń ta mọ́tò wọ́n ní ìgbà wo mo gbà lọ́wọ́ ẹ̀ ó ní mo ṣẹ̀yẹ̀ gbà ni mo fi ń ta mọ́tò mo ní èmi ok kò sí wàhálà ìjọba Amẹ́ríkà kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ni wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé transaction ló ṣe fún ni àbí káàṣì ó ti wèrè tí mo pé òun ò lè rí evidence transaction l'Amẹ́ríkà wèrè bá parọ́ pé ó ní òun kó káàṣì fún mi ni káàṣì $20,000 l'Amẹ́ríkà
ní cashless country. Ó náà kó $20,000 fún mi. Wọ́n ní okay, ibo ló ti kó fún? Ó ní àjọ lọ báǹkì ni. Òun wá gbà ní báǹkì, òun wá kó fún mi. Ṣé mo wò pé ṣé lójú èmi wò pé ṣé lójú oorun àbí lójú ayé? Ṣé lójú oorun àbí lójú ayé? Wọ́n wá sọ fún pé okay, ó mọ tó ṣẹlẹ̀. Padà sí báǹkì yẹn. Lọ sọ fún wọn ní báǹkì yẹn pé o ní ìdí kámẹ́rà, o ní ìdí fídíò recording ọjọ́ tó kówó fún ní báǹkì, tó withdraw $20,000 ní báǹkì, tó dẹ̀ kó fún